Africa Content TV. Kò lè dá àfọmọ́ yín.
ṣẹ̀ṣẹ̀ gbé àgbọ̀ ọ̀dùn. Kẹ́lẹ́ iná kẹ́lẹ́ ilé mi. Bọ̀dọ̀ bá inú bá ẹ̀ ń sọ́mọ́ àlè. Ọmọ yín lẹ tẹ̀lé, ọmọ yín ní ìṣúná. Tó bá ṣe pé tí ò bá ṣe sínú ni, ṣe ń ṣe dáadáa, àbí ò ṣe dáadáa. Ṣe ń ṣe dáadáa, àbí ò ṣe dáadáa. Ṣùgbọ́n ó dàbí ṣàkóòdù ní pé ọmọ yín ní ìṣúná. Gbogbo yín ojú òbí ti ọmọ yín láíláí. Nígbà bá máa lọ́mọ pè, ọmọ yín ò ní sunkún, ẹ ò ní sunkún lórí ọ̀. Bẹ́ẹ̀ ṣe pé ti súnmọ́ yìí. Àwọn tí ọmọ pọ́, ọmọ ọlọ́mọ náà tẹ̀lé. Ẹni dáńtọ́ mọ́, wọ́n wá torí òwò, torí ìjẹkújẹ. Wọ́n wá ń takú sí wọn, wọ́n ń takú sí wọn. Ṣe kájú símọ̀ gbé símọ̀ ló yẹ kó dìbò tó máa wọlé tó wọ́n ti ẹ̀gbẹ́ gọ́ọ̀nà wá kò yẹ kó kẹ́ nìkan tí ó dìbò kò yẹ kó kẹ́ nìkan tí ò ní dìbò iṣẹ́ yìí kò fẹ́ darí sí ìwòrán gbọ́nà. Nǹkan tí mo fẹ́ darí sí omi pé gbogbo ẹni tó bá ti yọ mí tó bá ti gbẹ́gbẹ́ ẹ máa dúró sí kẹ́yìn náà bẹ́ẹ̀ ló gbé gọ́ọ̀nà wọ bí. Èyí lè wá láti pírámàrì olóńgbọ́dọ̀ wọn ní sáyẹ́sìtì. Bẹ́ẹ̀ bá tẹ̀lé símọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé ló máa tó gómìnà wa. Ẹ sàmú. Símọ̀ ó lọ́kàn dáadáa ní. Tí ẹ bá lọ́kàn dáadáa ìgbà tí yóò sí wọlé òní dá sí mọ́ ṣùgbọ́n tó mọ̀ pé irú bẹ́ẹ̀ sí máa gbé èyí olùdó Ṣèyí Mákindé ló ṣe tètè pé ṣe yí ló ṣe ṣe ní gbogbo ẹ̀yà àkọ́lù ẹ máa lọ ní PDP ẹ máa lọ ní PDP ẹgbẹ́ tó tẹ̀lé PDP ẹgbẹ́ Labour yóò ṣe ìrìnsì àwọn aláàbí Labour PDP lórí Labour lọ́wọ́ yìí. Àwọn ọmọ tí wọ́n kọ́ ọ̀dùn ẹ lọ dúró gbogbo ẹ̀yìn àkọọ́lù ṣẹ̀ṣẹ̀ yìí bọ̀lẹ̀ ń bá lọ́nu. Ṣèyí nígbà ìjọba yìí èmi oníṣà sẹ́tì láyé mi o. Ìjọba Ṣèyí mo máa rí náà mo máa rí náà lè mo máa rí lè mo máa rí jẹ́ mi o. Ẹgbẹ́ mi ní bá láyọ̀ sí òdìbò ìṣúná tí ò bá dín.